Ẹ káàárọ̀, a kú ojúmọ́, a kú ojúmọmọ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì adẹ́rìn pòṣónú, ìkànnì Fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. Eléyìí tá a kalẹ̀ sí àjàkẹ́rin, ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Láti ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò òṣèlú láàárọ̀ tòní. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ẹ káàárọ̀, a kú ojúmọ́ o. Lórí ètò òṣèlú láàárọ̀ yìí, àlejò mi ọ̀kan lára àwọn àgbà mọ́jọ́lù ó bàjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Olórí ẹlẹ́sìn ni wọ́n ṣe, ajagun ẹ̀sìn ni wọ́n, mọ́gàjí ogun ìlú nílẹ̀ Ìbàdàn, ọ̀jọ̀gbọ́n lẹ́ka ìmọ̀ ẹ̀rọ tí wọ́n tún ti fìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà ìyẹn nílé ẹ̀kọ́ gbogbonìṣe àpapọ̀ Federal Polytechnic Ìlaró nípínlẹ̀ Ògùn. Olùdásílẹ̀ ìjọ Shafaudeen in Islam jákèjádò àgbáyé, ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀rọ Sabit Ariyo Olagoke JP. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o, kò ní bàjẹ́. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé dáadáa ni? A dúpẹ́ àti gbogbo ará ilé tẹ́ ń wò wá, kò ní bàjẹ́, àdúrà wọn gbà. Àmín. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú láàárọ̀ yìí. Ibi tá a ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí òun náà ni ogunlọ́gọ̀ àwọn èèyàn tá a bá béèrè pé báwo ni wọ́n ṣe bọ́ sí ẹ̀ka tí wọ́n wà, wọ́n di ọ̀gá ń bí báyìí. Nígbà tá a ṣe ń ka gbogbo ìlànà, ọ̀kan lára àwọn àgbà lẹ́ka ètò ẹ̀kọ́ ni yín, ọ̀jọ̀gbọ́n lẹ́ka ìmọ̀ ẹ̀rọ ni yín, mọ́gàjí ni yín, ajagun ẹ̀sìn ni yín. Ogunlọ́gọ̀ ni ó pé àti kékeré làwọn ti mọ ohun tí àwọn ó dà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, onímọ̀ ẹ̀rọ, olùkọ́ni. Báwo lẹ ṣe padà wá ya olórí ẹlẹ́sìn? Bóò ni ó sì ṣe para wọn láà? Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni bí mo ṣe di olórí ẹlẹ́sìn o. Ní àkọ́kọ́ a bí mi sínú Islam ní ọjà àbà. Ìwà náà dẹ̀ mọ̀ wípé mọ́ṣáláṣí àkọ́kọ́ nílùú Ìbàdàn òun náà ni Ìbàdàn Central Mosque Lọ́jà àbà. Ibi tí asọ̀rí mi kalẹ̀ sí nìyẹn. Ẹ rí i pé a ti fi Islam pilẹ̀ ilé ayé mi. Ṣùgbọ́n nígbà tí mò ń dàgbà, àwọn bí alágbo kankan tí ó wà láyìíká, màá wá rí oníṣọ́ọ̀ṣì tó tún wá ra nǹkan bẹ̀ tí wọ́n mọ̀ sọ pé mọ́nu. A tún rí mo ní aláwà ní bàbá tuntun, àwọn náà tó máa tún sọ pé àwọn tó ń ra nǹkan bẹ̀ pé lẹ́nu pé ọmọdé yóò máa wò wọ́n síra wọn ni pé èwo gan lọ nànà. Ṣé ìsìláàmù tá à ń ṣe yìí, ṣé Kùránì yìí ò lè dá dúró ni? Ṣé Bíbélì ò lè dá dúró fún Kírísítẹ́nì ni? Gbogbo ẹ̀ sáà ń rí bákan. Mo wá kúkú ń díbọ́n ìnígbàgbọ́ nínú táwọn èèyàn ń ṣe mọ́. Kódà bí wọ́n bá ń kírun ní Jímọ̀, màá máa bi ẹ̀gbọ́n mi pé kí làwọn eléyìí ṣe fọ́lọ́ tí wọ́n ń lẹ orí mákùtà. Wà á ní mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ nǹkan kan. Mò ń fìyẹn túbá lọ́dọ̀ Ọlọ́run pé mo fi àìmọ̀ tí mo dẹ̀ fẹ́ mọ̀, mo fi ẹnu kọ púpọ̀ sí ojú ọ̀nà Ọlọ́run. Ẹlẹ́dàá ní dẹ̀ dárí jiyàn lórí ẹ̀. So ibi tí mo wá ń lọ ni pé nígbà tó wá ń dàgbà, tá a dé yunifásitì 1981 ní apá wa Sadat. Ìyẹn ń fẹ́ kí àjọṣepọ̀ gidi kó wà láàrin Kírísítẹ́nì, Muslim kankan káàkiri kí Middle East látòrò. Ibi pàréèdì ló wà ní olórí fáwọn Egypt gbà yìí. Àfi pa òní ọba pàdánù gbà. Kí ló dé tẹ́ ẹ pa? Nígbà wọn wá mú ẹni tó pa gan pé kí ló dé tí ẹ pa àwa Sadat? Ó ní ó ń ṣe secularity. Wọ́n wá ń bi pé kí ni ìtumọ̀ secularity? Ó lóun ọ̀mọ́. Ó ní tí ẹni ṣèrun ní ẹ̀fí ní káwọn ọ̀pá. Tó túmọ̀ sí pé àìmọ̀kan gan-an ní ń jọ́pọ̀lọpọ̀ síwáwù. Àìmọ̀kan. Ní ń jọ́pọ̀lọpọ̀ síwáwù. So ibi wá ń wò wípé wọ́n sọ fún wa pé Bíbélì wá láti Ísírẹ́lì. Wọ́n ní Kùránì wá láti Saudi Arabia. Middle East ò sì gbádùn. Ṣé ìwé mímọ́ wọn yìí tí wọ́n ò rí lò
ṣé wọ́n á sọ pé kémi ọmọ lò ní Nàìjíríà ọ̀nà tèmi ń gbà ronú gbà yẹn nìyẹn láì mọ̀ wípé mo wá di ẹni tó yẹ pé mo ń sọ pé kò sọ Ọlọ́run fún almost 25 years ni mo fi ń bá yẹn kiri tí mo rò pé kankan ohun tó tún wá kàn mọ́ ni pé lásìkò yẹn àwọn mẹ́ta kan ń bẹ tó jẹ́ pé ìwà wọn irú Ṣóyínká àjàjàgbara ni ẹ̀tọ́ ọmọnìyàn nígbà náà irú Táìsó láàrin òun náà jẹ́ àfẹ́tọ̀ ọmọnìyàn ni ìwà gbogbo wọn dáa ju tàwọn tí wọ́n láwọn lẹ́sìn lọ nígbà yẹn wọ́n á máa wòye pé bí Táìsó láàrin bá rí òkú ní títì ọkọ rẹ̀ ni ó fi gbé tá a gbé lọ sí kánsù pé kódà kí wọ́n máa rí òwò ọmọ ènìyàn gbogbo ẹ̀ la máa rí kà nínú òwe sọ̀kà bá a bá ṣe pé pásítọ̀ ló kọjá ń bẹ̀ yóò sá lọ ni wọ́n ṣe pé máàmù ni yóò sá lọ mọ́jẹ́ wọ́n sọ pé mi mọ̀ pa ohun tó mọ̀ ṣé ohun tí mo fi ń sọ gbé lé ni wípé káwa tá a ti gba wájú nípa pé bóyá a jẹ́ kìrìtẹ́nì tàbí a jẹ́ mùsùlùmí ká fìwà rere ẹ rí i pé tí Jésù fi lélẹ̀ nínú báíbù náà ni pé bá o bá jẹ́ kìrìtẹ́nì ìwà rere rẹ gbọ́dọ̀ kọjá tàwọn akọ̀wé àti tàwọn farisí mùsùlùmí náà àwa mùsùlùmí náà ntọ́lọ́ ń fi rinlẹ̀ fún wa òun náà ni pé ìwà ẹ̀tọ́ yẹn gangan òun ni ká jí ó rinlẹ̀ jù pé gbogbo tí wọ́n fi ròyìn ànábì pátá nínú gbogbo tó ṣe ẹyọ kan ni wọ́n ní ìwà rẹ̀ kò sẹ́ni tó fìwà rere tayọ ẹ̀ so ìyẹn náà ló yẹ kí a jọ gbámú tá a bá fi wà ń promote ẹ̀sìn wa kò ní ní ìdí à ń wíjọ́ tàbí à ń sí ewì níbi pé yọmọ dá wàhálà lẹ̀ so nígbà tí ó wá di pé mo wá fẹ́ kọjá sí pé mi náà wá di agùnbánirọ̀ tí mo fẹ́ wá gbéyàwó ibẹ̀ ni ẹ ti ní kí n lọ ilé babaláwo kí n lọ àwọn nídìí ìyá wọ́n ní lọ ilé babaláwo nídìí bàbá wọ́n ní máa lọ sí ọ̀dọ̀ àfá nídìí ọ̀dọ̀ ìyàwó wọ́n ní máa lọ sọ́dọ̀ Kristẹ́ ilé wọn wá ìkan pópó yìí mọ́já nìbàdàn ìkan nídìí arẹrẹ ìkan ní kúdẹ̀tì lásìkò yẹn dẹ̀ ní eégún ọ̀dọ́ wà fẹ́mi ẹsẹ̀ la fi ń tú gbogbo Ìbàdàn so tí n bá ti lè gba oògùn tí mo fẹ́ gbà lọ́dọ̀ babaláwo tàbá lọ́dọ̀ àfáà téèyàn bá fún mi ní tí ó fún mi nígbà dọ̀dọ̀ bọ̀ mọ́ pé bí erin bẹ́tẹ̀ ìtakọ̀ ọjà rí èyí tí yóò fẹ́ máa padà wá látọjà wa sẹ́mi pé èèyàn máa sùn àwọn ètè ìlàjú pa kétò wà nù nǹkan àwọn máa sùn á sùn ni nígbà bá kàn mí màmá ò ní ògùnkùn kì í ṣe ìlànà yín bàbá ní ìwájú àjẹmọ tó bára mi Ọlọ́run o sẹ́mi pé nígbà téèyàn ọmọ nǹkan kan nípa àwọn nǹkan wọ̀nyí dùn tá à ń gbọ́ nípa bíi mystery of life àmọ́ yìí lọ́lọ́run wá lò fún mi tí ń sọ pé àrùn yín sọ́pọ̀lọpọ̀ ènìyàn ògùngùn kì í sọ̀nà yín òun ló kọ́kọ́ bá mi ṣiṣẹ́ lórí mímọ́ lọ́lọ́run béèrè tí mo fi gbogbo nǹkan tó jẹ mọ́ tí wọ́n á ń kú fún mi nǹkan yẹn tó fi bẹ̀rẹ̀ sí rìn mí láyà tí n fi ṣe mọ́ so òun náà ló wá predict wípé torí mo lọ bá tí ẹ̀ ń sọ pé Ọlọ́run fẹ́ lò mí yìí àwọn kìrìsìtẹ́nì òjé ń gbádùn wọ́n pọ̀ o Jèhófà nǹkan kan ẹ̀bẹ́yìn èwo ni kí n ṣe bàbá ní tó bá tásìkò á gbé jọlé ọ lọ́wọ́ ni tí ẹ kọ́ ni kò ṣe tó ń gbà mo wá bímọ ní January 4 tó di January 11 àwọn tá a jọ jẹ́ tẹ́náǹtì lódò ọba lẹ́gbẹ̀ẹ́ Mọ̀lété nílé ẹlẹ́sìn mẹ́ta ibẹ̀ ni yàrá ẹyọ kan mo rí rẹ́ǹtì lákòókò nígbà ọlá dé díẹ̀ mo sọ di méjì so mo tún sọ ọbẹ̀ yẹn ń pa kẹ́yìn ọmọdé ẹ̀yin ọ̀dọ́ ẹ má kánjú nígbà yẹn mi ò ní ju ẹyọ bàtà kan lọ ó sì ti rumú sókè tó nígbà tí mo mú ẹyọ bàtà yẹn tí mo sọ pé kí n lọ ṣe interview pé èmi náà ń wáṣẹ́ gbogbo ara tá a ti wájọ jáde láwájọ pàdé old WAEC office ní Old Ife Road ibẹ̀ ni wọ́n lò sẹ́ẹ̀rí bọ́ọ̀rẹ́ mi ẹ̀ ṣe dé báyìí oh boy how are you kìnnì kankan àmọ́ ní how fine now wọ́n kàn wò mí láti bàtà ní ó ní how fine indeed ọjọ́ yìí ni mo rí wípé àṣì tí mo wọ̀ ọ́ dáa mo ṣe ń padà délé mo rí ìyàtọ̀ jẹ mí báyìí ìyàwó tí ìyá ọmọ mi ó nígbà tá a sọ fún wọn pé bàtà ọ̀dọ̀ wọ́n sáwọn rí mọ pé
ṣé kò lọ jalè ni ọjọ́ àgbà nínú owó kóló táwọn òbí ẹ̀dá táwọn ń fún mi dájọ́. tí ẹ dá fún mi ń bi ọlọ́mọdé nígbà ọ̀sẹ̀ bímọ. mo bá fi lọ ra bàtà mi ní Màlété mo wá ń bá à ń sọ̀rọ̀ pé ọ̀dọ́ ni lọ́dọ̀ wá rí nǹkan tuntun ìyàtọ̀ tún ti dé o. àwa ń bounce and bounce so ohun tí mo fẹ́ fàyọ ni pé nígbà yẹn èèyàn ò ní bàtà méjì nísìnyí àti ẹ̀mí ìtawọ̀ mọ̀ báyìí. so téèyàn bá dúró dìgbà tiẹ̀ kí ẹ ṣe kéèyàn jọlẹ̀ o kí ẹ ṣe kéèyàn jọlẹ̀ o ẹ má jọlẹ̀ o ṣùgbọ́n ẹ má kánjú so ibi tí mò ń lọ jù òun náà ni pé ibẹ̀ ni tí màmá yẹn wá sọ àwọn àjòjì tá a jọ ń gbélé ẹlẹ́sìn mẹ́ta lódò ọba lẹ́gbẹ̀ẹ́ Mọ̀lété ìkan jẹ́ Latif àwọn méjì jẹ́ Latif ìkan jẹ́ Latif Láòyè ọmọ Òṣogbo ni ìkan jẹ́ Latif Yusuf ọmọ Ògbómọ̀ṣọ́ ni àwọn ni a sọ wípé ẹ jẹ́ á dá prayer group sílẹ̀. kájọ mọ́ gbàdúrà sọ́lọ́run. àsìkò yẹn dẹ̀ nìyí nígbà wọn ti sọ pé kò ní ìdí kí n jọ ìjọ kankan èmi náà ń wá bí a ṣe sọ orí mi kan rọ̀ ọmọ ni wọ́n wá ní ẹ mọ̀jà lólé tẹ́nàǹtì fún nǹkan yìí o yàrá kan ṣòfò nílé bàbá mi táwọn bọ́dà mi ti máa lò ẹ̀jẹ̀ àlọ́ ibẹ̀ láti wá ọjọ́ àkọ́kọ́ èmi mo kọ́kọ́ rí vision tó bá ṣe tí ìgbọ́n ti ń jẹ́ vision rí o nígbà ńlọ sọ́ọ̀tún lọ mọ́ṣáláṣí ọkẹ́ dàbẹ́ pé mo sùn níbi tá a ti ń ṣe àsìkò náà láì wà nímọ̀ nígbà kí ló wà nímọ̀ nígbà láì kẹ́kẹ́ mo bá rí inú igbó mo bá rí odò tó ń sàn inú igbó yẹn dúdú kejìkejì ẹ̀kẹ́ náà mo kàn rí oòrùn tó yọ láti ibẹ̀ ìtànṣán oòrùn wá ń tàn sí odò yẹn ìtànṣán tó wá ń tàn látara odò sí nǹkan kan odò yẹn wá ń lọ wú 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 mo bá sáré lọ sọ́dọ̀ mọ̀mọ́ tí ó jẹ́ mẹ́ńtọ̀ tí mo tọ́ mi sọ́dọ̀ báyìí ni mo rí o màmá ní ìjọ tí mò ń wí nù o oníṣòwò orí inú igbó tó rí yẹn ilé ayé nù kò sẹ́ni tó lè mọ òkun ẹ̀rìn oníṣòwò ródò tí ń sàn yẹn ìjọ tó ń sọ ní sàn odò kan kì í sàn kó gbẹ̀gbìn dúró odò tí bá ń sàn kì í gbẹ̀gbìn dúró oníṣòwò wá rí oòrùn yẹn olójúmọ̀ ságbára ọlọ́run ó lágbára ọlọ́run yẹn lẹ́ẹ̀mọ́ lo ẹ̀ ní ìdá tí máa yíwọ́ padà nínú ẹ̀ ó ní àwọn ìgbà ìyanu tí ọmọ wa ṣẹlẹ̀ àwọn ìyanu yẹn ni gbogbo ayé yóò mọ wá fi wọ́ọ́nú ẹ̀ pé tíjọ yẹn ó fi máa dá wọn lọ́rùn ó fi máa ṣe bó ṣe di pé ìrìn àjò Shafaudeen bẹ̀rẹ̀ ní January 23, 1983. 1983. so n tí Shafaudeen gbé lọ́wọ́ nǹkan méjì nǹkan àkọ́kọ́ náà ni pé téèyàn bá mọ̀ọ́mọ̀ tí yóò fàbòsí sin lọ́hùn ọba agbára rẹ̀ tọ́jẹ́ tọ́lọ́hùn ọmọ rí lò ó dé ní. ẹlẹ́kejì ò ní pé mímọ́ lọ́lọ́hùn yíyíwọ́ padà pé ìfẹ́ kọ́kọ́ dànù ìfẹ́ kí tí mo ń wá kó dàrú mọ́ mi lọ́wọ́ tá a máa ṣe subterranean power ìyẹn lágbára tá a bá ń jẹ̀nú ní bí nǹkan kan tó wà lórí ilẹ̀ ká mú dágbàtàrágbá subterranean power nìyẹn oúnjẹ fáwọn bàbá wa iná ní ẹ fi wò wá dàgbà o la fi gbọdọ̀ bú àwọn ará àjọ ẹ rí i pé analog wà kọ̀ǹpútà à ń ṣe digital ẹ̀ ń bá kiri ń sìn so improvement upon ó ní ẹ̀sìn kì í ṣe pé ẹ̀sìn kan takò kejì. ṣùgbọ́n báwo wá ni ẹ̀sìn ò ṣe pa iṣẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tẹ́ ẹ kàwé dórí ọ̀jọ̀gbọ́n. ẹni tí òjò ọpa lára ṣe rí ibìkan bẹ́ẹ̀ nù Al-Qur'an. ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ lẹ tún gbé dání o. bó ni ìmọ̀ ẹ̀rọ iṣẹ́ ẹ̀ ti gbé ẹgbẹ́ kan báyìí. àkóso ẹgbẹ́ kan I've written a lot of books more than 10 conferences I'm a fellow of Nigerian Institute of Engineers I'm a current registered person I'm fellow of Nigeria Association of Engineering of na tech abinka na yet Nigeria Association of Engineering Technicians Engineering Technologists. Okay. Lẹ́yìn èmi ni second person tó máa kọ́kọ́ gba kínní yẹn bàbá Ọbásanjọ́ lọ́kọ́ gba fẹ́lò yẹn èmi ni second person yẹn fún fẹ́lò yẹn. ṣé ẹ mọ̀ wípé nígbà tí mò ń ṣiṣẹ́
ìgbà mo fẹ́ bẹ̀rẹ̀ nígbà mo ń kàwé mo dojú ìwé kọ wípé adámiwẹ́gẹ́ aláàánú náà wọ́n á da ojú ìwé kọ wípé ibi tí wọ́n ti bí mi tí òṣì àtìṣẹ́ ń jà wọ́n yìí tí mo bá sì lè kàwé tí mo bá nígbà yẹn petrochemical ló láyé so ẹ̀ẹ́dẹ̀ rí àwọn èèyàn tó ti méèkì ẹ̀ náà ti ní dárúkọ wọn bíbá ẹni Rivers nǹkan kan náà ni wọ́n ti méèkì ẹ̀ nígbà wọn lọ sáàfù. petrochemical chemical báwo lẹ́yìn ṣe á bọ́ sí chemical engineering ni mo ṣe. ok. ṣùgbọ́n láti part 100 level títí dé part 4 the same courses ò ní metallurgists chemical engineers mechanical engineers ò la máa ń ṣe. nígbà wọ́n bá dé part 5 ló ń kálukú ọ̀yà sí. tó bá wò ó. no ìtọ́ german tó fi wọlé so chemical engineering major náà tí ò ní sábùlà mechanical tí ò ní sábùlà even ọ̀pọ̀lọpọ̀ lecturers tó jẹ́ mechanical ló ń kọ́ àwa chemical ọ̀pọ̀lọpọ̀ lecturers tó jẹ́ chemical náà ló ń kọ́. báwo lẹ́yìn ṣe á bọ́ sí mechanical dípò chemical tó ibi ń bẹ mo ti lọ́kàn. ríṣẹ́ nìyẹn ibi tí ó ń gbà wọ́n fún mi níṣẹ́ ní federal poly ìlàró so ibi tí mo ti ríṣẹ́ ó nìyẹn mechanical engineering department so pẹ̀lú pé orientation wa dẹ̀ papọ̀ so tó dẹ̀ jẹ́ wípé téèyàn bá fẹ́ advance you will continue to learn on the job. tá a bá wo agboolé Ògúnẹ̀lú tẹ́ ẹ ti jáde yìí ọgbọ́n wo lẹ ta sí tẹ́ ẹ fi di ọ̀jọ̀gbọ́n láti irú agboolé ọ̀hún. irọ́ báwo lẹ ṣe rìn. àwọn tó bá wá ń ru agboolé yẹn gan ló máa ń di àtàpátá dìde gan ló máa ń make it life. ibi mò ń bọ̀ gan-an. torí pé wọn ò ní ibi wọn ń lọ wọn kọjú sí tí wọn fẹ́ mú kò sáyọ̀ tó fọ́ wọn ń fún kò sáyọ̀ tó kò sí tí wọ́n fẹ́ wò kódà ńgbà tá a máa ń ṣe ọ̀dọ́ tí táwọn ọ̀rẹ́ mi bá ti ń sọ pé ọmọge kan kinní kan wà tí ó bá wọn gbọ́n oyún yọ nǹkan kan mọ̀ ní ẹ tí ò níye ìdígbò ẹ̀yìn ọmọ farawé wọn yẹn pẹ̀lú discipline tí mo bá ní secondary school ní prospect school Àbànlá tí mo lọ òun ló help mi o. prospect lẹ lọ. prospect high school Àbànlá. so Àbànlá gan ni a bí mi sí. lẹ́yìn ọdún mẹ́jọ mo ti di ọmọ oko tó gbó kíákíá so lẹ́yìn ọdún mẹ́jọ làwa ń gbé Ìbàdàn ló fi di pé nǹkan so etí nírú ibi yẹn ti bí mi yẹn sọ mọ̀ pé nǹkan kan bẹ tá a máa ń pè ní ẹ̀sà mo gbà pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà ó dẹ̀ destiny dẹ̀ ti wà ń bẹ̀ pé nítorí Ọlọ́run fẹ́ dáhùn because nígbà mo dé NYSC level Rivers ni wọ́n post mi sí ṣùgbọ́n mi ti pinnu nígbà tí mo ń dàgbà pé tí mo bá ti fẹ́ graduate ni mo fẹ́ ṣe marriage 1973 lèmi àtẹni tá a fẹ́ra wa ńlá pàdé àdèmárì 1982 so 9 years courtship ẹni tó jẹ́ mentor wa teacher tó kọ́ mi primary 1 and primary 3 ni mrs g ògbérú kọ́lọ́kọ́ fọ̀rùn kẹwọn wọ́n kú ní 2 years ago so àwọn ni wọ́n mentor mi ṣe pé ẹ ń bá jẹ́ pọ́ mọ àgbàlagbà ni kò ságbàlagbà tí wọ́n bọ̀ sọ̀rọ̀ tó gbó lẹ́nu kéèyàn máa gbọ́ àgbàlagbà lẹ́nu èèyàn ó sì nàkàyìn ni ara tó help mi tẹ̀ ń béèrè àpẹẹlú bí ó ti jáde wá yẹn torí pé ibi tẹ́mi ti jáde wá polygamy ni ẹ ń ṣe níbi ọmọ tó gbà mí gẹ́gẹ́ bí torí mo lose màmá mi ní 1969 so mi ò enjoy pé màmá kan tí wọ́n fààyàn padà tí wọ́n fààyàn létí pé nǹkan kan àmọ́ arúgbó dẹ̀ ni mí gbà bàbá jẹ́ 76 ní ẹ bí mi ó kú ní 106 years so ẹ ti rí i pé ọmọ ìgbàlẹ̀gọ̀ ni irú mi discipline yẹn inú ẹ̀ ní ẹ bí mi sí o discipline ó ń pé o èèyàn lè dàbí ọ̀dẹ̀ ṣùgbọ́n ó rí i pé nítorí fẹ́ mú ó mu ẹ̀gbọ́n ìyàwó mi wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ọkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn wá jẹ́ official NYSC bí wọ́n ṣe tẹ ìwé tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n ń wò báyìí ní bá rí ọkọ mi ní river ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ ṣe márèèjì ni ẹ má gbé lọ bí tọ́ àṣọ Ọlọ́run ní ń dún bí wọ́n ṣe yí sógun state nìyẹn so ń gbà mo tún wá lógun state gan inú àwọn boys tá a jọ ń ṣe boys ńgbà yẹn tá a jọ wà nínú clubs ìkan bẹ ẹ pé àwọn kan máa ń jẹ́
office state youth corps Okay. àwọn tí ò parí tí wọ́n wà ń bẹ̀ Michael lórúkọ ọ̀rẹ́ mi yẹn àtúnjọ ń ṣẹgbẹ́ kan cooperative nǹkan bẹ́ẹ̀ yẹn so òun ó wà ní nǹkẹ́ apẹ́ kó fi ìgbà yẹn sẹ́yìn pé Ọlọ́run ò tí ì dùn nínú ayé mi lọ títí tí mo wá lọ bá Michael pé gbogbo èèyàn ní ti ń change ibi tí wọ́n fẹ́ post àwọn èèyàn sí pèmí náà gbé tèmi sí Abẹ́òkúta pèmí náà gbé tèmi sí gangan á ní ibi tó lọ́n bá fẹ́ yà yín sí ni kẹ́jú pé yà yín sí ẹ méjì kò ń fọwọ́ kàn lóòótọ́ ó bí mi nínú níbẹ̀rẹ̀ pé alájọ́ rẹ̀ sí tó yẹ kó bá mi rìn tó ò lè fi bá rò bá yí nǹkan lọ àbí kí ní ṣe léyìí kankan kẹfẹ́ bá a ṣe ń wò gbà yẹn nìyẹn destiny ni o mo sì máa rà mí nílùú Ìlaró nù. Ìlaró lẹ ti sìnrú ìlú. bẹ́ẹ̀ ni Ìlaró lẹ tún ti gbaṣẹ́. Ìlaró mo ti gbaṣẹ́ ṣùgbọ́n tó wá help mi láti venture into others ó ní pé strike ti máa ń ṣẹlẹ̀ yẹn strike ti máa ń ṣẹlẹ̀ yẹn ìgbà míì a lè lo oṣù mẹ́fà nílé a lè lo nǹkan kan gbogbo ohun tá à ń lọ yẹn ń ṣe lèmi fi ń ṣe extra courses nǹkan kan gbogbo tèmi fẹ́ dà nǹkan kan ló mò ń fèsì ni mò ń ṣe everything ọ̀nà tí gbogbo tó tèmi fi break through ò nìyẹn nítorí pé wọn ò kì í offer professorial cap ní polytechnic wọn ò kì í offer universities ni so start on university so nígbà mo ti rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn mà ti wọ kínní yìí téèyàn ọ̀bá dẹ̀ nímọ̀ tó ń pèrè lórí ẹlẹ́sìn ọ̀kadà tí ara ẹ̀ tàbí kọ́ ọ̀bẹ̀ sí ń jẹ́ fún àwọn tó lẹ́sìn ni mo sì wá bẹ̀rẹ̀ sí rọ́ọ̀nù courses tó jẹ́ mọ́ comparative religion tí mo fi gba PhD lórí ẹ̀ ní Stanford University nìyẹn so bí mo ṣe sì yẹn tán mí pé mo jẹ́ author at professorial level nǹkan tá a need náà ni what are you professing kí ni o ti kọ́ kí ni experience yẹ àwọn nǹkan kan téèyàn bá sọ in terms of a lot of because all wà náà students mi tó yẹ pé wọ́n di professors síwájú mi tí mo ti kọ́ nǹkan ẹ̀bẹ̀ yẹn so by the time tèmi máa ṣe gbogbo fẹ́lòfẹ́lò tí mo sọ yẹn gan níṣẹ́ ni mò ń bá ọwọ́ àwọn tó jẹ́ kí mo ti kọ́ jáde ti di board governing board nǹkan ẹ̀bẹ̀ yẹn èmi kàn ṣe through lọ nǹkan pé bàbá dáa bàbá ṣe nǹkan ẹ̀bẹ̀ mo iṣẹ́ ọwọ́ mi náà lọ qualify yìí o. Ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀rọ Sabit Ariyo Olagoke JP ní ọjọ́ 22 oṣù kínní ọdún 2023 ẹ gba àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn pé kí wọ́n túyàyà bọ́ síta kí wọ́n dìbò yan adarí tó tọ́ fún àyípadà ọ̀tun fórílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà bọ́ tàwọn dìbò ǹjẹ́ wọ́n dìbò yan adarí tó tọ́ lóòótọ́. tá a bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin èyí téèyàn lè jà fún láàrin wọn òun náà ni Bọ́lá Tinubu ìyẹn dè ní o a sọ pé wọ́n excellent o. ẹ tiẹ̀ ti sọ̀rọ̀ lé lórí náà níbẹ̀ ń wòye 2023 pé Tinubu lè rò pé yóò wọlé ẹni àwọn ìjà abẹ́nú ẹgbẹ́ yóò kó bá Àtíkù Abubakar ẹni ọ̀rọ̀ Òbí tá a bá wo ọ̀rọ̀ ẹ̀yà tó ti wá yóò ṣe àkóbá fún gbogbo àfojúsùn yìí ló sì wá sí ìmúṣẹ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ ǹjẹ́ àtìyàn adarí tó tọ́ lóòótọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ní àmú ẹ̀yẹ bò lápò ẹ̀ sọ pé dúdú ni wọ́n fọ́ ni. ṣé kìí ṣe pé torí pé ẹ jẹ́ Yorùbá. kìí ṣe pé torí téèyàn bá wo ìyà tí ń bẹ ńlẹ̀ èèyàn ò rí wípé èèyàn fẹ́ sọ pé kí wọ́n kó gbá wọlé padà pé àyàn yín mọ́ ṣùgbọ́n wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti 1960 alágbòmìnira nígbà òdi 1966 tí àwọn sójà dé kí ni ẹ pariwo pé ńlọ́fà táwọn fi strike wọ́n láwọn ò ní fẹ́ àwọn jẹgúdújẹrá 10% kó tún máa wà nípò ìjọba mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo àwọn tó ṣe gbogbo iṣẹ́ yẹn lọ tí wọ́n dínkù yẹn ọmọdé lọ́pọ̀ nù wọn tó ẹ jẹ́ ọmọdé òun ni wọ́n fi pa àwọn tí wọ́n pa tí wọ́n lo ẹ̀yà mọ́ ẹ̀jẹ̀ ọmọdé òun ni wọ́n fi lose out torí pé téèyàn bá compare coup yẹn pẹ̀lú coup tí jẹ́ Rawlings ṣe ẹ rí i pé kò spare ẹni kankan
pé àwọn tí ń da nǹkan rú nìyí bí gbogbo àgbáyé ṣe pariwo tó wọn ni à bá a bá pa ìdun àti ẹ̀fọn yìí tán ibi Ghana ò ní rójú o ìyẹn làwa ò rí ṣe nígbà náà tó fi jẹ́ pé ẹ rí i pé reprisal attack tó wà in form of coup tí wọ́n fi pa General Aguiyi-Ironsi gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tí wọ́n tún pa nílùú Ìbàdàn yìí náà wọ́n pa fífájú yìí náà fi rẹ̀ lẹ́ pé eré alálùpọ̀ nǹkan ní ẹni pa wọ́n sí nǹkan ta ló lead wọn Danjuma àbí nǹkan ṣé Danjuma náà ni ló lead wọn 26 years ni so àwọn ọ̀dọ́ kì í ṣe pé wọn ò ti máa kópa ṣùgbọ́n nígbà tí ẹ bá ti tọ́ wò tán ni àwọn náà wọ́n wà ní kó bẹ́ẹ̀ mọ́ ni ẹ wá ń wúro funfun síbẹ̀ ìwà wòrò kò síbẹ̀ ìyẹn ni kì í ṣe pé ọ̀dọ́ ò ti ní ọ̀dọ́ ló pilẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń ṣe so but misuse of opportunities pé ngbà bí abáde yìí ẹjẹ́ lómi náà wọ́n bẹ̀ àti àìláǹfààní àti fi ń tá a lè pè ní sustainable policy sustainable idea ideal sustainable philosophy àìlèfi sílẹ̀ for example sìn tí ó yẹ ká mọ̀ pé tẹ́ ẹ bá wo ìtàn Ìbàdàn nínú àwọn ajẹ́lẹ̀ tí ń wá yẹn bí àwọn òyìnbó yẹn àwọn kan wà tí wọ́n bá dé tẹ́ rí pé pro àwọn tó jẹ́ olówó làwọn eléyìí wọn ò náà ní àwọn òtòṣì àwọn kan wà nínú wọn tó yẹ pé bí wọ́n ṣe ń dé fún àpẹẹrẹ nígbà tí Báwà dé ní 1893 to 1897 Báwà onínúure ìdí ògògó ń bẹ̀ yẹn ìní àwọn ẹrú ní gate ìní ẹ máa kó àwọn ẹrú sí tẹ́ńtì ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀wà kankan ó fi gbogbo ẹrú ni pé kò sí ti ń jẹ ẹrú mọ́ ìní àwọn Ìbàdàn fi sọ pé Báwà onínúure ẹ rí i pé ìyẹn jà fún mẹ̀kúnnù ó dẹ̀ check àwọn tó jólówó yẹn so bẹ́ẹ̀ náà ni àwọn president aláìyàn yìí philosophy òǹkàlùkù tó ti ní lára òní ẹ ń gbé wọ orí ìjọba ló fi jẹ́ wípé ẹ̀rẹ̀ lómi ìtọ́jú pé àwọn olówó ẹgbẹ́ ẹ̀ ní òfìfọ́ táwọn òtòṣì ó sì mọ sápariwo ẹ lómi ìtọ́jú pé down to earth àwọn òtòṣì lọ wá fún tọ́jẹ́ pé kò ní kí àwọn olówó yẹn kó fìyà jẹ so abá aláyé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo ìgbà tí poverty dé Nàìjíríà 1966 òní poverty yẹn di 15%. Nígbà táwọn MPN wọ ọbẹ̀ tí ara tútù wá táwọn sójà rìn ẹ̀yìn fún wa inú wa ń dùn ṣùgbọ́n gbọ́ ya ni wọ́n bẹ̀rẹ̀ àjẹbánu yìí ti pọ̀ jù nígbà táwọn náà fi kó bẹ́ẹ̀ 1983 28.8%. Sẹ́yìn pé téèyàn bá ń ṣèjọba lọ irú eléyìí ní ìsìn inflation tó ti lọ òkè gbogbo nǹkan unemployment nǹkan àti ìrí ojútùú ẹ̀ promises nìkan là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ so nígbà táwọn sójà wa tó jagbà sẹ́yìn báwa bá ti ń pariwo ni làwọn sójà ọ̀fẹ́ wọlé pé àwọn fẹ́ tún ṣe ṣùgbọ́n táwọn náà bá ti tẹnu bọ kinní o. wọ́n fà fín àti gbẹnu kúrò wá ní ṣeéṣe mọ́. àwọn òrùpá kò mí kìíní yìí ẹjẹ́ á máa tàn wọ́n pé àá bá wọn ṣe nǹkan kan ibi táwọn sójà sì fi àwọn Azikiwe bàbá Ghana yìí ti ń jẹ́ Kwame Nkrumah òun ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn ó ní soldiers aberrations ni wọ́n pé àyálù tí ò nítumọ̀ òun ni wọ́n torí pé wọn ò kọ́ṣẹ́ rẹ̀ iṣẹ́ pé kí wọ́n ó dìfẹ́ǹdì ìlú kí wọ́n jagun kí wọ́n dáàbò bò lú wọn mọ̀ ń pa ìṣàkóso wọn mọ̀ ń pa ẹ̀ so làwọn náà wá dọ́gbọ́n gbogbo tí ẹ ń gbọ́n ni wọ́n wá dọ́gbọ́n pé níta ìṣe kíní yìí dùn ju àwọn olóṣèlú yìí náà ló kó bá wa o àwọn náà ni ó gbowó lọ báwọn sójà báràkì pé ẹ wá bá wa yọ lágbájá o ohun tó ọmọ fi dàpọ̀ náà sí à ní Nàìjíríà nìyẹn o àwọn sẹ́wọ̀n pé MK náà boast pé 10 million ni mo fi yọ lágbájá ni mo fi gbé sípò bẹ́ẹ̀ ni ó ní 10 million yẹn náà ní sì fi gbé kúrò so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gan kó bá n ló fi jẹ́ wípé sójà náà lọ lẹ́yìn rẹ̀ òní ń gbé wọn bẹ́ẹ̀ òní ń gbé wọn. Abíọ́lá gan fúnra rẹ̀ ó ti so pàǹpápọ̀ máwọn ọ̀gágun. bí ẹ ṣe tradition wọn nìyẹn àwọn olóṣèlú yìí náà àwọn àti gbẹ̀gbẹ̀kún àwọn àti àwọn civilian tó ló lọ tó níjàjẹ
àwọn ni wọ́n ń lọ fà wọ́n ní ń lọ bá wọn bí ọba sọ́wọ́ wọn ń bẹ̀ sójà kan ò lè ṣàdédé bẹ́ wá tí gẹ́ẹ̀tì kìíní yẹn so pọ́blẹ́mù yẹn kọ́ ló ń bá wa yanjú ẹ̀ Nàìjíríà ni o omi gbóná ó ti dàpọ̀ mọ́ tútù ní Nàìjíríà so nígbà ó di pé àwọn sójà tó wá tún gbà poverty wa ó lọ 42%, later on 54%, nígbà tó di pé nígbà ó yá láyé Abacha ó di 65% poverty. So ń gbà wá di 1999 àwọn òyìnbó yẹn wọ́n wá 1997, 98, 98 pé ó yẹ kẹ́ ẹ bá fẹ́ lu yìí kó dìde ńlẹ̀ civilian ni ẹ jẹ́ kó democracy ní kẹ́yìn láàyò tá à ń pè ní ìjọba tiwantiwa wọ́n wá ní ṣùgbọ́n àní lè rí ṣe torí pé environment tí nǹkan ó ti grow ó matter àyàfi ká lọ kọ́ bí wọ́n ṣe é bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn fundamental human rights wọ́n wá pọ́ǹpù owó síbí ọ̀pọ̀lọpọ̀ NGO wá dìde ní wá ń ṣe aṣẹ́wúṣúwúṣú àló ti yé wa àwa fi ọ̀wàwà ìwà àfisúre wọ inú nígbà fẹ́ wá wọ̀jọba democracy a ṣe nǹkan kan tí jẹ́ pé ó fi wá hàn pé ẹranko burúkú ni wá ní Nàìjíríà ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Very early 1999 immediately tá a dìbò tán ti mọ̀ pé kìíní kan elect president elect ti wà ní ẹ bá lọ bẹ àwọn àáfàá àtàwọn oṣègùn lọ́wọ́ ẹ̀ wípé ètùtù wo láṣẹ tí democracy bí èyí pé ṣọ́ọ̀ṣì lọ́yẹ̀ wọ́n kówó fún pé ẹ lọ bá wa bẹ Ọlọ́run ó mọ́sìkì lọ́yẹ̀ wọ́n kówó fún ẹ lọ bá wa bọ Ọlọ́run kì í ṣe ká tún padà sí pé irun mọlẹ̀ ìní wàá ṣe wọ́n wá kó àwọn màálù 76 stéètì kọ̀ọ̀kan ni wọ́n fi màálù méjì wọ́n rì wọ́n mọ́lẹ̀ láàyè ẹgbẹ́ tí wọ́n bá dùn kí wọ́n tó rì mọ́lẹ̀ ọtí àtúngbọ́ wọ́n rì wọ́n mọ́lẹ̀ láàyè nígbà wọ́n ṣiṣẹ́ sí wọn lára tán Àjáàwá ni wọ́n rí ti Ọ̀yọ́ state 4 ni wọ́n rí sí. Ó dá yín lójú. Tribune gbé. Tribune paper. Àjáàwá ni wọ́n rí odidi màálù méjì tìpínlẹ̀ Tọ̀yọ́ sí. 4 ni wọ́n rí sí Ògùn state tó jẹ́ pé president ó ti wá. Niger state wọ́n rí 2 sí Abuja wọ́n rí 2 sí somewhere in Bayamina tàbí nǹkan kan. Bí wọ́n ṣe rí káàkiri. Wọ́n rí odidi màálù fi bọ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá jẹ́ ààyè tí wàá ń jẹ oró kó tó kú inú oró yẹn ẹ máa wò oorun tí wọ́n máa wá wọ afẹ́fẹ́ lọ ẹ wo àti gbogbo tí wọ́n pè tí wọ́n conjure the spirit evil spirit tí wọ́n conjure ìyẹn ni mo ti pé ṣé wàhálà ká kóra wa sí Nàìjíríà báyìí kí ni yóò mọ̀ lẹ́yìn n ló fi jẹ́ pé láti ìgbà tẹ́ ẹ ti ń gbé àwọn èèyàn bẹ̀ bí wọ́n bá ti na ẹsẹ̀ mẹ́wàá ẹsẹ̀ kan sí iwájú ẹsẹ̀ mẹ́wàá ni wọ́n náà sẹ́yìn àwọn náà kọ́ ẹ rí i pé àwọn oníròyìn kan máa ń béèrè pé ṣé béèyàn bá ti wá dé Aso Rock yìí tàbí secretariat ibi tí gọ́fúnà ọmọ tí ọmọ ṣe agbára kan bẹ́ẹ̀ tí máa yí wọn padà. Tòró ni ìwà wọn ó kọ́kọ́ dá láti bẹ̀rẹ̀ táwọn ẹ̀kan náà ni ó kàn yìí. ẹ̀kan náà ni ó kàn yìí ń tó fà ni pé ní Nàìjíríà alábòsí ni wá ń pa ẹ̀sìn ẹ̀kọ́ la fi ń tanná fúnra wa nípa ẹ̀sìn ń tó ń kálukú gbójúlé tí ń bọ tó jẹ́ agbára wọn ò fi hẹ́ nìkan wọ́n dọwọ́ bò ni. So téèyàn bá dẹ̀ fẹ́ ṣe mímọ́ ló pé jù ó ní ẹ bá wo Quran 6:82 ó ní àwọn tí ń jọ́sìn tí wọn ò dá àbòsí pẹ̀lú ìjọsìn wọn àwọn ìfàyàbalẹ̀ ọmọ ọbẹ̀ fún àwọn láàmú sọpọ̀ mọ́nà téèyàn bá wá wo 1 Corinthians 13:13 ẹ rí wípé ó sọ wípé ìjọsìn bẹ́ẹ̀ tòótọ́ faith tá a bá wá ó ní faith ẹ̀sìn bẹ́ẹ̀ tòótọ́ ó ní téèyàn bá jọ́sìn bó ti tọ́ àti bó ṣe yẹ ó ní hope ìrètí ń bẹ ó ní ṣùgbọ́n kò lè sí ìrètí kankan ìjọsìn kankan ò sì lè hù
àyàfi tágbo òfẹ́ tó bá wà nínú agbo òfẹ́. Ní Nàìjíríà lónìí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ṣe ẹ fẹ́ràn ara yín tàbí ibẹ̀ yẹn gangan ló yẹ kọ́kọ́ jẹ́ epicenter of love. So ṣé ẹ fẹ́ràn ara wọn? Ní market place ṣe ẹ fẹ́ràn ara yín? Nínú ẹbí yìí ṣe ẹ fẹ́ràn ara yín? So bó lẹ ṣe wá ń sọ wípé ẹ kàn ń claim ẹ̀sìn. ṣùgbọ́n gbogbo wọn rí màálù láàyè yìí wọ́n fi ṣe bọ wọ́n fi ṣe bọ́n ṣe ṣe yìí kí lẹ́yìn olórí ẹlẹ́sìn wá ṣe láti tú wàálẹ̀. Olórí ẹnu àwọn ẹlẹ́sìn ó kó magician lọ́pọ̀ nú àwọn ẹlẹ́sìn báyìí. Iye tèmi náà jẹ èmi náà fẹ́ máa lo mọ́tò mo fẹ́ máa gun bàálù bí Tinubu ṣe ń gùn mo fẹ́ nǹkan inú àwọn ẹlẹ́sìn bá kiri báyìí kò jẹ́ wọn ó rójú torí pé tí ẹ bá wo arrangement tọ́lọ́run ọba gbé kalẹ̀ fún àwa ọmọ ènìyàn àwa là ń dàrú fúnra wa. Arrangement yẹn hàn gédégbé nínú ìgbé ayé ànábì Ibrahim tá à ń pè ní Abrahamu bàbá àgbàgbọ́. Ó ṣèṣì ṣẹ̀ǹṣe lẹ́yìn ìṣẹ̀ǹṣe ó fòfẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wá ta lọ́lọ́run ta lọ́lọ́run ta lọ́lọ́run. Inú ta lọ́lọ́run Ọlọ́run fún ó fi rẹ̀ hàn ó wá di bàbá àgbàgbọ́ tí ń ṣe mímọ́. Quran 6:161 to 163 òní mo tún ti ta sí òun tọ́lọ́run fi ṣe rẹ́fúrẹ́ǹsì fànàbì pé ẹni tó yẹ kó tẹ̀lé ọ̀nà tó gbà tẹ̀lé Ibrahim Hanifa Ibrahim tó dúró déédéé àtẹ̀sìn tó dúró déédéé bí mo ṣe fi ṣe ọlọ́wà ní rí ṣe this 162 àyàfi kó torí Ọlọ́run máa ṣe tó bá fẹ́ ṣe torí Ọlọ́run kó kírun torí Ọlọ́run kó máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn torí ìtọ́lọ́run ọba ìṣẹ̀mí rẹ gbégbé ayé pé torí ìtọ́lọ́run mo fi ń ṣe ẹ̀mí ẹni tí ò ní ṣe nǹkan bákubàku lẹ́yìn náà òkú mi gan kó tún máa wúlò lọ́ni nítorí ìtọ́lọ́run ọba ó ní lẹ́yìn náà wá gbá Ọlọ́run yẹn mú láì ní fi nǹkan kan rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó o bá lísìn sí lẹ́yìn náà jẹ́ àkọ́kọ́ nú ẹni tí ọmọ tẹ̀ lófin that is 163 tí wọ́n fi máa pè ọ́ ní mùsùlùmí tó fi máa dáhùn ẹ ti rí ọ̀nà téèyàn lè gbàgbà ìsèmtì náà ni Jésù sọ ní Matthew 5:19 ó ní ẹnikẹ́ni nínú yín tí bá ń tẹ̀ lófin ẹ pé nípasẹ̀ rẹ̀ làwọn ènìyàn fi ń tẹ̀lé ó ní yóò tóbi níjọba ọ̀run gbé èyí tí bá ń rúfin ẹ pé nípasẹ̀ rẹ̀ làwọn èèyàn fi wá ń rú òfin ó ní yóò kéré jọjọ ní kankan. So ilé ayé ẹ rí i pé wọ́n dẹ̀ fi kankan dá wàhálà lẹ̀ nínú Islam wọ́n á ní èmi ni Sufi òun eléyìí ò ní èmi ni Sunna méjèèjì lọ ṣiṣẹ́ tí wọ́n méjèèjì ọba wọnú ara wọn interlocking tí méjèèjì ọba wọnú ara wọn wàhálà ni o. àtìyàn adarí tuntun lọ́dún yìí nínú ètò ìdìbò ọdún 2023 ìgbà wo làyípadà tẹ́ ni yóò wáyé fún Nàìjíríà bá a bá dìbò yàn adarí rere ìgbà wo ni ó wà. àti pé ètò ìdìbò tó lọ yìí gan-an ṣó ti yí padà sí àwọn tá a ti ń ṣe látẹ̀yìnwá ṣáà ti sún wájú. a sún wájú díẹ̀ ṣùgbọ́n kíní kan ṣe ìkéré wájú kíní kan mi mọ́ sí máa pa òwe mọ́ ṣe rí Ọmọdàpọ̀ náà sí àgàn ní ìbò tá a dì lọ yìí oníkálukú ló lo ọgbọ́n ẹ̀wẹ́ tọ́mọ̀ Amẹ́ríkà tá a sì ti gba àìdíà pé democracy àwọn láìdíà kan ẹ ń bá wo wrestling bout wọn torí that's their life bí wọ́n ṣe ń ṣe níbi wrestling kìnìkan because family ni wọ́n àwọn tí wọ́n ṣe ń jà yẹn tí rẹfurí ọba ti rí èrú tó o ṣe ọ̀lẹ́ lè wín ni. ìyẹn náà ni jókà tẹ́ ló ń bí Nàìjíríà o èyí tẹ́ ẹ̀ bá ti lè discover nípa pé anomaly lélẹ̀ wọ́n mú jẹ ni fún àpẹẹrẹ táyé pé wọn ò discover pé wọ́n fẹ́ ajáke sábà nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní sẹ́ni tí ó mọ̀ pé àwọn kan ń ṣe iṣẹ́ abẹ́nú lórí kìíní so la fi sọ wípé èwo lè wó yẹn èwo lè wó nú ọmọ já ni gbogbo àwọn tí ajólóṣèlú wa mo sọ pé nǹkan mẹ́rin kan ń bẹ tẹ́lẹ̀ dà fi fẹ́ ká tẹ̀lé ká fi tolé ayé àkọ́kọ́ ni yìí tẹ́ ń pè ní culture ibẹ̀ ni àṣà àti ìṣesí customs and traditions ibẹ̀ ni inú ẹ̀ ni wọ́n bí oníkálukú sí
tí wọ́n bá wá bí wa kókó tí wọ́n fẹ́ ká mú jáde ń bẹ̀ iná fi máa ń sọ ń pa native intelligence n tá a ti rí kọ́ lára àyà lára bàbá lára àwọn tó jù wá lọ tí environment ti ṣiṣẹ́ yẹn lára wa a wà á jẹ́ ẹni tó jẹ́ pé òye yẹn ń bẹ ẹ́ fún bá a ṣe máa hùwà àti pé ìkóra ẹni níjàánu ẹ rí i pé kókó tí wọ́n fẹ́ ká mú jáde nínú culture òun ni wọ́n ń pè ní integrity ìwà ọmọlúàbí ìtorí ẹ̀ la fi ń yan ọba emir ṣùgbọ́n ṣé wọ́n rójú ṣe nǹkan kan mọ́ nísìn àwọn ọba nítorí tí wọ́n jókòó tì gangan ọba emir òbí ṣé wọ́n rójú sọ pé ọmọ kan kọ́ mọ́ hùwà burúkú àdúgbò kan kí wọ́n máa ṣe jàgídíjàgan kíní kankan níṣẹ́ ló ń kálukú tún lé owó tiẹ̀ tí ó máa ṣe so ibi tá a ti sí nìyẹn kì í ṣe àrímẹ́ǹtì ọlọ́run kò burú lẹ́yìn náà lẹ́yìn culture ló kan education ètò ẹ̀kọ́ bó tí ilẹ̀ tí wọ́n bí ọ ó kálukú ọmọ lọ sí ètò ẹ̀kọ́ ni la fi sọ pé informal education òun ní bẹ nínú culture formal education òun la lọ mú nígbà tá a sọ pé primary school secondary school kìnnì kan third degree kìnnì kan táwọn lé káàkiri so education ní ìsìn inú ẹ̀ ló ti di professional pé nígbà mo fẹ́ di chemical engineer mo fẹ́ di lawyer mo fẹ́ di medical doctor mo fẹ́ di oníròyìn o nǹkan kan inú ẹ̀ ló ti máa ṣe yẹn ṣùgbọ́n lónìí yìí ẹ rí i pé ní tí education ní tó fi ń jẹ́ education ni pé tí ọmọ iléèwé bá ti gbọ́ pé ó ṣe test lọ́la ó ṣe exam lọ́túnla yóò kàwé ẹ̀ dáadáa ni torí kò fẹ́ fẹ́ẹ̀lì ìyẹn ni wọ́n ń pè ní assessment àti evaluation ẹ̀mọ́ tó bá ti mọ̀ yìí pé ahmed dán mi wò lójú ọ̀nà yìí bóyá tí mò ń kọ́ bóyá ó yé mi bóyá kò yé mi yóò dúnà kíákíá náà ni ó di ẹni tó jẹ́ pé gírèdì báyìí ni mo fẹ́ kí wọ́n tò mí sí yóò ṣiṣẹ́ tọ̀ ẹ ti rí nǹkan kejì so bẹ́ẹ̀ gbọ́n tó àwọn ṣe ní nàìjíríà lónìí kò sí mẹ́rìtì kankan òun kálukú kan ṣe báṣubàṣu tó bá ti já mọ́ lọ́wọ́ a ti jẹ́ kó wó borí gbogbo nǹkan a ti jẹ́ kí gbọ́n tá a jẹ kó borí gbogbo nǹkan eré àyẹn ni ẹlẹ́kẹta òun ni religion ẹ̀sìn so tẹ́ ẹ bá wá wo religion sí kí àṣà tó lè dúró gẹ́gẹ́ bí àṣà education ó important kí ẹ̀sìn kó tó lè dúró gẹ́gẹ́ bí ẹ̀sìn lọ́wọ́ ẹ̀dá àgbọ́yé yẹn nínú education ni ó ti wá torí pé èyí ó lè understand ní tẹ́ ń pè curriculum scripture ní curriculum tẹ̀sìn odùfá oní curriculum ti àṣà gbogbo àná la ní different courses different discipline tó ń kálukú ń ṣe gbogbo ẹ̀ ló ní syllabus gbogbo ẹ̀ ló ní curriculum the same thing náà lẹ̀sìn so tí education yẹn ọba sound o ò ní gbàgbọ́ yẹn tí bíbélì sọ gẹ́gẹ́ bí kìrìtẹ́nì o ò ní gbàgbọ́ yẹn tí kùránì sọ gẹ́gẹ́ bí mùsùlùmí so ẹni tí ọba dé gbàgbọ́ yé ẹranko ni ẹni tí ò bá gbàgbọ́ yé ìwọ gbọ́n tí yóò gbójú ọdẹ nínú gbórùn mọ́lẹ̀ sọ di òfagún wà bẹ́ẹ̀ ni o ó ní èmi lè jó ìwọ lè lù kòkòrò méjì pàdé ṣùgbọ́n ìfẹ́ ní fẹ́kẹ́ ẹ máa jójó náà bí ìgbà tí yàmùyàmù bá ń jó tí ń tasẹ̀ wàìwàì láì bá lù mú ìyẹn lẹ́yìn ọ̀dọ́ ń pè ní ijó sákúsákú ìtẹ́ ìsọ fáráyé nìyẹn ẹ̀rọ kí bá a ṣe ń ṣe nàìjíríà nu ẹ̀fọn ní ń jó nàìjíríà a ṣe kankan lọ́nà tó tọ́ a kàn ń tó bá ti bá wa tó bá ti ta sí wa lọ́pọlọ tó bá ti ta sí wa ní kinní kan àtẹ̀lé merit assessment àti evaluation yẹn àtẹ̀lé mọ́ kò kọ̀ wá jẹ́ kẹ́nì kankan náà ní àti gbọ́ àgbọ́yé tàbí kọ́kọ́ ẹ̀kọ́ dògóńgó pírọ́blẹ́mù bẹ̀ wá nìyí o ìyẹn ni èmi fi máa bú àwọn olóṣèlú o pírọ́blẹ́mù bẹ̀ ni wípé tẹ́ ẹ bá wo 2 Timothy 3:16-17 ìyẹn náà Quran 2:185 ń sọ
Second Timothy ìyẹn ó wà more explanatory, ó kún. Kùránì sọ wípé Al-Kùránì yóò guidance ni, olùtọ́nisọ́nà fún téèyàn fẹ́ ṣe tí òfin ní ṣìṣe ni. Báíbù wa sọ wípé gbogbo ìwé mímọ́ tí ó bá ti jẹ́ pé ọ̀dọ̀ Ọlọ́run la gbà kó ti wá yóò ní èrè láti kọ́ni, láti tọ́ni, láti báni wí, yóò dẹ̀ taari wa sójú ọ̀nà òtítọ́. Ó ní kò ń ṣe ọdẹ tó pẹran tó ṣètùtù kì í ṣe torí ètí tọ́pa o, torí ìmíì ni. So nísìnyí téèyàn bá ní àjẹsára yẹn gẹ́gẹ́ bí spiritual gain nípa pé èèyàn ń ṣe religion, nígbà tí wọ́n bá wá pè ọ́ pé kó wá fún social desire attainment, ọ wá challenge pẹ̀lú management, ọ wá challenge pẹ̀lú administration, ọ wá challenge pẹ̀lú credible leadership, wá wá challenge pẹ̀lú good governance. So olóṣèlú tí ọba jẹ́ pé ńgbà tó gba culture kọjá ó rí mú, ó gba education kọjá ó rí mú, ó gba religion kọjá ó rí mú, political gladiator tó yẹ pé credible leader àti good governance lẹ́ẹ̀mọ̀ rí lára ẹ̀. Nínú gbogbo àwọn tẹ́ ẹ wá kójọ tẹ́ ẹ ní ẹ ń ṣòṣèlú lónìí, èwo ló lè sọ pé mo wẹ̀ mo yẹn kàìnkàìn nínú àṣà àti ṣe sí tí mo rẹ́kọ̀ọ́ ọmọlúwàbí mú, mo wẹ̀ kọ́ mo yẹn kàìnkàìn nínú kí ni education béèrè gangan tó fi máa ṣèyàn jiná, mo wẹ̀ mo yẹn kàìnkàìn nínú ẹ̀sìn mi nípa pé mo lè lo tí mo kọ́ ní chọ́ọ̀chì, mo lè lo oko tí mo kọ́ nínú odùfá, mo lè lo tí mo kọ́ nínú kíní. Ẹ rí i pé pòfẹ́sọ̀ kan jẹ́ ká mọ̀, ó ní Kùránì ti jà fún kíní yẹn tẹ́ ọjọ́ pàwọn àfáà gan ààrí bá sọ wọ́n kàn rò pé àwọn orúkọ sọ́nà ọ̀dọ̀ ara wa ni. Professor Sofiya ó ní kò sígbà tí pé òrìṣà la ní nínú ní orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá pé kì í ṣe tradition wa nípa pé ká mọ̀ sọ pé Ọlọ́run kan tó ń bẹ lẹ́yìn Ọlọ́run. Ó ní bọ́ bá ṣe Olódùmarè, ó dẹ̀ describe nǹkan ń pè lódùmarè, nǹkan tó jẹ́ kò lè wà exhausted, òní ẹ̀ ń pè ní Odùmarè, pé ọlọ́dà tí ó jẹ́ pé kò lè tán, kò sí nǹkan títàn èdè bá ní ìgbàgbọ́ àwa Yorùbá, ó dẹ̀ correct pẹ̀lú tí Kùránì náà sọ. So ọ wá ní àwọn tẹ́ ń wò yẹn bíi Ṣàngó, tó bá lọ Quran 13 ó rí 12 to 13 ọ̀rọ̀ Ṣàngó lọ́lọ́run sọ mẹ́. Extraordinary power la fún ni, kò túmọ̀ sí pé èèyàn lè máa bọ́. Extraordinary power ni la fún Jesus Christ, mystery gan la fi bí, kò túmọ̀ sí pé èèyàn lè bọ́. Deliver my people unto me ni lọ́lọ́run sọ fún kálukú wọn. Extraordinary power la fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni, kì í ṣe pé èèyàn lè bọ́. Ṣùgbọ́n ẹ tẹ̀lé, ẹ bá ti rí wọn tẹ̀lé, ó ti rọ́lọ́run tẹ̀lé, ohun tí submission ò nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ó bá ṣe education, how do we internalize? Báwo la ṣe fẹ́ mọ ọ̀tún yàtọ̀ sósì? So olóṣèlú tó bá jẹ́ pé ó pass through nǹkan mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àgbọ́yé, kò sí tweet ẹ̀ ò ṣe ní yàtọ̀ láàrin gbogbo àwọn èèyàn. Nígbà tí mo di mọ́gàjí Ògùn ẹlú, àwọn èèyàn ní sọ mọ́ á tún bọ Ògùn ní ìsìn ní kankan, mo bá ń wá ibo lọ́wọ́ nínú Quran Suratu Hadid, Quran 57 verse 25 ibẹ̀ lọ́wọ́. Ó ní àwa la mú irin jáde láti inú ilẹ̀, ó ti ń yọ sí. Ó ní àmì irin yìí wá túmọ̀ sí àmì ìdájọ́ òdodo. Tẹ́ bá dẹ̀ rí pé láyé ìgbà ní ọba ìlú ìbáṣẹ̀ wá ní ẹ lọ bẹ́rẹ̀ sórí Ògún, kò sí pé ẹnìkan lówó ẹnìkan tóbi, nǹkan kò sí discriminating form of justice nígbà yẹn. Ìtì ń pa wá lórí ọ̀rọ̀ democracy wa. Ǹjẹ́ ń gbé wá di mọ́gàjí yìí ṣé ẹ wá ń bá wọn bọ Ògún yìí? Kò sí bí nígbà tó jẹ́ pé a ti rí wípé Ọlọ́run ò ní ká bọ wọ́n, ó ní ká appreciate wọn, pé òun dẹ̀dá nǹkan kan. Ká mọ rírì wọn. Ká mọ rírì wọn. Ní tí ọ̀wọ́ àjọ yín lójú nípa Ògún, bẹ́ẹ̀ bá lọ ṣe Ògún kìíní kan kankan ẹ̀bẹ̀ yẹn. Ògún onírè. Ògún onírè Ògún kankan yẹn, oríkì yẹn. Ẹ rí wípé iṣẹ́ kọ̀ọ̀kan, discipline kọ̀ọ̀kan, ìlò ti practice pé universal application. Ọgbọ́n wo lẹ̀yin fi wá mọ rírì Ògún gẹ́gẹ́ bí olóyè? I'm an engineer, voice of technology.
Ògún is bọ́ọ̀ bá kọ́lé bọ́ọ̀ bá fi tògún ṣe ìjì ni ó kápá ilé rẹ̀. Bọ́ọ̀ bá fẹ́ máa communicate the internet facilities Ògún náà ni o àbí kíní tẹ́ ẹ mú dání. Irin gbogbo ẹ̀ ní àsopọ̀ mọ́ra wọn. Your phone tí wọ́n bá fi tògún ṣe ń bẹ̀ kò ní ṣiṣẹ́. Wọ́n máa wò gbà tí wọ́n fún Professor Olóṣèyínká ní Nobel rẹ̀ l'Amẹ́ríkà ti sọ̀rọ̀ ó ní so this is the land of my father Ògún the voice of technology. So Africa lọ́lọ́run ti ní kí wọ́n appreciate ṣùgbọ́n àmọ̀nà tá a gbà appreciate ẹ̀ ẹ́ rí i pé Olúmọ ló save àwọn Ẹ̀gbá ogun. Wọ́n ti àwọn tí ò mọ̀ pé kò ní ìdíkà bọ́ ju pé ká appreciate ibẹ̀ yẹn lọ wọ́n sì ń bọ́. So bó ṣe rí ngbà yẹn when you are tẹ́ ẹ bá wo trend of civilization a bẹ̀rẹ̀ pẹ̀lú stone age adé agrarian age ajá sí iron age ajá sí industrial age ajá sí technology age ajá sí computer age àtúwọ́ ajá sí analog computer age computer aided là ń ṣe tẹ́lẹ̀ àtúwọ́ ajá sí analog computer age lẹ́yìn náà la wá move into ICT presently so the same stone age ló náà láti ń bá bọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀sìn kò sórílẹ̀-èdè tí ò ní ṣẹ̀ǹṣe ó metamorphose into pé Ọlọ́run wa Olódùmarè wà nǹkan gbọ́ ẹ̀bẹ́ yẹn ń darí pé wá lọ́rùn táwọn ọmọ ìgbàgbọ́ sí fún ẹ̀sìn wa ń wá pé nǹkan kan bẹ fẹ́yìí tẹ́ ẹ ṣe chemistry à ń pè ní triple point of water. You have solid, you have liquid, and you have gas. Ibì kan bẹ fẹ́ pé gbogbo wọn ti coexist. Ibẹ̀ yẹn là ń pè ní area of minimum energy. That is energy of minimum commotion. Ibi tó yẹ pé peace wà. Gbọ́dọ̀ mọ̀ pé fún àpẹẹrẹ ń sìn bí Nàìjíríà ṣe wà ń sìn. Tí Haúsá, Ìgbò àti Yorùbá bá gbà fúnra wọn ẹ rí peace. Àlàáfíà ó jọba. Àlàáfíà ó jọba ni. Tẹ́ ẹ bá rí àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ bá rí wọn kó jọ tẹ́ ẹ sign treaties ní tòótọ́ tí wọ́n gbà fúnra wọn pé ẹni ó bá wọlé àtìlẹ́yìn. Àlàáfíà ó jọba ni. Wọ́n tún máa júwe fúnra wọn pé kí ló tó ṣe lè báyìí. Ó lè tó ṣe lè báyìí irú tá à ń wá ò nìyẹn. Kì í ṣe pé winner takes all nígbà tó ti di pé àwa kìnnì kan party àwa làwà ń bẹ àní jí káwọn yòókù orí nǹkan kan jẹ àwọn náà ò ní fẹ́ kẹ́ ẹ pẹ́ ń bẹ̀ tàbí wọ́n máa dẹ̀ ṣe sí yín. Ẹ bá wò ó pẹ̀lú ìṣàkóso.